ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ báyìí o. This is deep revelation láti orí òkè ìrì o lórí ọ̀rọ̀ bàbá Hezekiah evangelist general ti CAC. Èyí tí Maureen Badejo tuntun wáyé eléyìí tó wà lágbára gan. Ẹ̀yin married women ẹ súnmọ́ bí o. Wọ́n léléyìí tí wà loud gan, spiritual daddy. They get us a bit. Wọ́n ní spiritual daughter tí wàá fọgbà yàngàn báyìí pátápátá. Wọ́n ní àṣírí láàmì tuntun nínú ìjọ CAC o. This story is not story tó ṣe ṣẹlẹ̀ nsìn, is actually story tó ṣẹlẹ̀ ní 2020. Kò wọ́n ṣe pé ọ̀rọ̀ fàájà nation pé Rotimi Daniel kan, this is a cook story. Story ti ṣẹlẹ̀ láti 2020. Ilé ìtura lágbára báyìí. Wọ́n ní táwọn people ìbàdàn ń jáde tó máa ń sọ experience tó ń ní pẹ̀lú àwọn these so-called men of God. Instead káwọn èèyàn bá wọn reason, àwọn èèyàn máa bully wọn. Àwọn victim gan wọn máa di nonsense ẹ pàyà wọn máa já láti sọ̀rọ̀. Wọ́n tún lè change wọn ni wọ́n ti wà possessed. Èmi ilé wa wọn ni wọ́n try láti drag man of God down ni. Tí o bá ní encounter ṣe pẹ̀lú man náà, why tó ṣe máa bọ́ síta? But wọn kì í fún wọn chance láti sọ̀rọ̀. Tẹ́ bá rántí dáadáa, early this year bàbá Nasir Israel wọ́n ti jíṣẹ́ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run máa ṣẹ̀sìn púpọ̀ gan. Bọ̀ àwọn èèyàn yìí rò pé eré ni. Tí Olúwa lọ́wọ́ àmbẹ̀ kò tí ì tán. Tí bàbá Hezekiah tó wá wú jáde church member confession lélẹ́yìí. Eléyìí ò ṣe pé bóyá wọ́n ní this is about 2020. A lot of married women wọ́n ti kó sí gbogbo orú wàhálà yìí tí wọn ò lè sọ̀rọ̀ jáde, tí wọ́n bò mọ́ra. Tẹ́lómi bá ní kóun sọ̀rọ̀ jáde gan, òun náà tún máa báwí. Eléyìí tí wàá jẹ́ kàyéfì ńlá tó lágbára o. But àwọn àgbààgbà àwọn ìjọ náà, gbogbo àwọn èèyàn tó wà accuse kò sẹ́ni tó máa ń pè sákìyèsí, because everybody they are big men. Báwo ló fẹ́ fẹ́ poor man ṣe fẹ́ bá big man jà? O ò lówó ló fẹ́ bá wọn jà, o ló fẹ́ prove right ẹ̀. Kò sí right tó fẹ́ prove o. Maureen Badejo tí wàá ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa Prophet Hezekiah ẹ máa gbọ́ àwọn àṣírí ilé ìyógbẹ̀nu tán ẹja àgbẹ̀lẹ́nu Maureen Badejo. Mo gbé 1 month ọ̀dá ìròrí òkè òjòjò, and I stay in Abuja. He comes to Abuja to do crusade when he wanted to start a church here. In fact, to the extent that people were beginning to look at me on that mountain that I was going to be in second one. Really? So you guys were sleeping together? Me? No. The way You see this message? This woman called in around 11:20. 11:20. Behave yourself, sir. 11:20. 30 November 2020. Oh, ẹ má dá lóhùn síta Tòkunbọ̀. Meanwhile, ò lè stop me from playing what I want to play. Wọ́n tẹ̀ ti gé mi létí lọ, mi ò gbọ́ kankan mọ́, wọ́n ti gé mi létí lọ tipẹ́tipẹ́. So, if you like, call me anything. Job I no get. Husband I no get. So, talk another thing. Ẹ tún sọ mí ẹ̀yin òpònú. Mo gbé 1 month ọ̀dá ìròrí òkè òjòjò, and I stay in Abuja. He comes to Abuja to do crusade when he wanted to start a church here. In fact, to the extent that people were beginning to look at me on that mountain that I was going to be in second one. Really? So you guys were sleeping together? Me? No. The way he behaves to me, you understand? Mm-hmm. You know, the way you start treating a woman, there are people around who start concluding, okay, you've invested in this woman. And the man sleeps even with married women. Did you hear? Did you hear that? That's the man. He's talking about Prophet Hezekiah Olúbóyè Ọládèjì. He said the man, one number married woman.
member àwọn ló sọ o, me I no dey there o, ẹ bá mi share. He defend what you are saying. How true is what you are talking about? Well, let me know. Let's keep it. So We come out. truth will come out. This woman, when I asked her, she said truth will come out. This was 2020. How many of you online know have heard the story of their papa now? When I asked her, she said, "Oh, thank you, my sister, for the star. God bless you." Ọwọ́ yóò ní kọ́nsálẹ̀ àpò. The woman said, truth will come out. 2020 till now. Kí ló ń pè? Make una dey hear. This woman allegedly said the man dey sleep with married woman o. Make una hear. No be Maureen talk am. A lot of things is wrong with that man. A lot of things is wrong with him. He's not only money. My sister Yemi, lovely sister. How are you? Ẹ kálẹ́. Down south and saw on their billboard that is the evangelist general. I shouted and I was crying. Abeg, I said, your room, what? please. Malo yare. Okay. Yeah. Go to your room. Please. Okay. And this man doesn't forgive you. He's very, very vindictive. Why is all Very, of very them have the vindictive. same character? All these fake men. He's very, very vindictive. Once you step to his matter like this, he will make sure the end good. He's very, very vindictive. He doesn't forgive. It's very This is serious. So, But he's married now. he's married. He's married. He even said to a wife before he got the wife was able to give him children. You always say it now. He's married. But he's married. He doesn't go to his house. He doesn't. He will see that his wife within. His house is like 2 blocks or 3 blocks away from that. He doesn't go home. But you will see him jumping from one and me. I want you guys to hold something. He's married. He doesn't go to his house. Oluwalo is married. He doesn't go home. Ṣé una dey ṣé ń dey ṣá? Ẹ̀yin èèyàn. Sister Mercy, how are you? Good evening, ma. Sister Denike, good evening. Ẹ jọ̀ọ́ ṣé ń dey is married. He doesn't go home. We are going ẹ máa dé o. He did something to me that was what even made me to cut off from him. Because I cannot expect. What did he do to you? It's sexual advances. I saw somebody even said it on one of the comments that he was telling he was that before The person that said that one is in abroad, though. He's not in Nigeria, he's in here. Yes, that is who he is. Even in Nigeria, that is who he is. Wọ́n ní pásítọ̀ sọ pé ìwọ dàbí bọ́tà ṣóun lè darapọ̀ mọ́ ẹ. A whole CAC big. So he's into women I'm too. telling you my own now. That's why I was down from when he even went and lying on me, said, How? it's not that he did it. Everyone by dialogue of one, if you want to talk to us straight. And if you don't want to talk, no problem. But it will be better we know what you are saying so that we will not be in the dark. It's something I don't like talking about, so let's just leave it. But when you kept quiet is all these days, instead of women to learn from it, you did not talk. Ọmọ yóò obìnrin tó ti já sínú kòtò yẹn ni kálẹ̀ ti sọ̀rọ̀ síta ní àwọn èèyàn àti mọ̀ ọdún èèyàn tó jẹ́ ẹ̀ mọ́ ní. Even married men that just go to here that plenty married women. They say plenty married woman just call. Mentor and mentee are married but they don't go home.
wọ́n ní plenty women married women ní o àwọn ìyàwó pásítọ̀ tó já sí àwọn kòtò wọ̀nyí lágbára o. Ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ fi hàn yín ní CAC bí àwọn bàbá wọn ṣe ń bó ṣe ń lá àwọn ìyàwó àwọn pásítọ̀ abẹ́ wọn ẹ máa gbọ́ àsìkò ẹ máa gbọ́. Very very true my sister. They said àwọn married woman ń já sí àwọn kòtò yẹn ẹ gbọ́ tó máa wá analyse ẹ̀. Okay. It's God that knows who is really serving him. Ọ̀rọ̀ àwọn minister of God ní Nigeria it was told you to me bad. This was way back 2020. Oh God, we don't even know who is who anymore. This man own is worse because the rate people are calling for his sake. Hezekiah is terrible. Hezekiah is terrible. And it's just more to I don't go to the south like that. I just went last year and I went to UK because my mom is from UK. And I saw signboard everywhere. Hezekiah and go and say for this evangelist general only this about your CAC because they Only abájọ tí CAC ò lè ṣe kíni. Ṣé una dey hear na only me dey hear am? Ṣé una dey hear am? Abájọ tí CAC ò lè ṣe kíni. Wọ́n ní ẹ̀ṣẹ̀ kú CAC. All the people leading them are into one sin or the other. Even sin. They will come out. Where is this? This man did whatever he wanted to do with me, and immediately he came out of that hotel. Ó lè ní ìgbàdúrà fún mi. Wọ́n ní Jésù. Ṣé gbọ́ kan tó sọ? This man did what he wanted to do with me. Immediately he came out of that hotel. Prophet Hezekiah, ẹni tí ò bá gbọ́ dáadáa, yín to play. Màá wá sọ nǹkan míì tí mo fẹ́ sọ nípa Hezekiah. Ẹ káalẹ́ gbogbo ẹni tó bá ń gbọ́ mi nílé lóko. Gbogbo ẹ̀yin CAC. Ẹ káalẹ́. Ọlọ́run wà o. I wish you knew what this man does did now. What is good? What is the same one here? Àwọn méjèèjì ṣe kúrò ní hòtẹ́ẹ̀lì. Ṣé ẹ gbọ́ nǹkan tí àǹtí yẹn sọ? Can you please ṣé ẹ gbọ́ nǹkan tí obìnrin yẹn sọ ṣá? Ṣé rí message tí mo play yìí láti November 2020. Láti November 2020. You know why I am starting with Hezekiah? Woman yẹn sọ nǹkan kan lọ́jọ́ náà. Ó ní àṣírí máa tó tú. Ẹ̀yin tẹ́ bá wà lórí cyberspace yìí ẹ mọ̀ àṣírí tó ti tú nípa man of God yìí. A whole general evangelist. Ẹni no ẹ gbọ́ màá tútù play bọ̀dá yẹn lóhùn gbọ́. Àwọn wo ni ò gbọ́ ọmọ Mercy lóhùn ò gbọ́. Sister mi Jésù ké mo ní another. Àwọn èèyàn tó fi ṣe general evangelist yín lélẹ́yìí o number 3 ní CAC náà sọ̀rọ̀ ẹ̀ ń bí yìí o. No, we didn't hear. I will play it again before I talk. Mi ò ní bá yín sọ̀rọ̀ rárá ń sìn. And I stay in Abuja. He comes to Abuja to do crusade when he wanted to start in church here. To the extent that people were beginning to look at me on that mountain that I was going to be in second wife. Really? So you guys were sleeping together? Me? Yeah. No. The way he behaves to me, you understand? You know, the way you start treating a woman, there are people around without concluding, okay, you've been interested in this woman. And the man sleeps even with married women.
Can you defend what you are saying? How true is what you are talking about now? Well, let's keep it. So we come out. And truth will come out. Just keep it. Keep it. She said I should keep it. I kept it since 2020. It's not only money. The day I went down south, I saw on their billboard that is the evangelist general. I shouted and I was crying. I said, what? And this man doesn't forgive you. He's very, very vindictive. Yes. Why is all of Very, them very have the same character? All these fake men. He's very, very predictable. Once you step to his matter like this, he will make sure he ends it. He's very, very predictable. He doesn't forgive. Ẹ bá mi power tap ẹ gbé dé 10,000 o. This is serious. So, But he's married now. he's married. He's married. He even said a while before he got his wife was able to give him children. You always say it now. He's married. But he's married. He doesn't go to his house. He will be in that his wife will be his house is like 2 blocks or 3 blocks away from that. But he doesn't go home. But you will see him jumping from one. He did something to me that was what even made me to cut off from him. What did he do? Because I cannot expect. What did he do to you? It's sexual advances. I saw somebody even said it on one of the comments that he was saying he was that before the person that said that one is in abroad though. He's not in Nigeria, he's in here. Yes, that is who he is. Even in Nigeria, that is who he is. So he's into women I'm too. giving you my own now. That's why I know this guy from where he even went and lying on me, said. How? It's not that he did it. And now, if you want to talk to us straight. And if you don't want to talk, no problem. But it will be better we know what you are saying so that we'll not be in the dark. It's something I don't like talking about, so let's just leave it. But when you kept quiet is all these days, instead of women to learn from it, you did not talk. Ọmọ yóò obìnrin tó ti dá sínú kòtò yẹn ni ká lè ti sọ̀rọ̀ síta ní àwọn èèyàn àti mọ̀ọ́rú èèyàn tó jẹ́ mọ́ ní. Even married men that just because when you're there are plenty married women. Okay. It's God that knows who is really serving him. Ọ̀rọ̀ àwọn minister of God ní Nàìjíríà tí wàá tójú sí mi báyìí. God, we don't even know who is who anymore. This man own is worse because the rate people are calling for his sake. Hezekiah is terrible. Hezekiah is terrible. And it's just more to only see it before the. I don't want to the south like that. I just went last year and I went to UK because my mom is from UK. And I saw signboard everywhere. Hezekiah and go and say for this evangelist general only this about your CCAC because they put sinners. It's already a CAC. Because all the people leading them are into one sin or the other. Eating sin. They will come out. This man did whatever he wanted to do with me, and immediately he came out of that hotel. But then he gbàdúrà fún mi. Wọ́n ní Jésù. I wish you knew what this man just did now. Oh, they go away and the same one here. Hey.
Good evening, everybody. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí àǹtí tó share true life experience ẹ pẹ̀lú general evangelist yín? God will help his children. Bọ̀ ẹ̀yin fúnra yín lẹ máa jára yín o. Ṣé rí? Mo ti ń gbọ́ story Prophet Hezekiah pẹ̀lú obìnrin. Ó pọ̀ o. Ẹ rántí pé mo ti play kan gbà kan tí gẹ̀ kan sọ̀rọ̀ hotel and everything. Ẹni tó bá ń tẹ̀lé mi á rí pé mo ti sọ̀rọ̀ ẹ̀ rí. Ṣé rí, this one was 2020, November 2020. Mo fún yín ní time. Ẹ rí pé mo challenge lady yẹn pé ó ní tó bá yá. I know. Ṣé rí gbogbo àwọn obìnrin tó ń bá sùn yìí kì í ṣe pé wọ́n kàn ń bá wọn sùn. Wọ́n ń rajà ògo lọ́wọ́ wọn ni. Wọ́n ń rajà ògo lọ́wọ́ wọn ni. Àwọn tó ti bá sùn. Mo sọ fún àwọn èèyàn tipẹ́tipẹ́, mo ní gbogbo básùn yìí wọ́n fi ń rọ̀ ní ministry ni. Sister Adeola, good evening ma. But mo fẹ́ share testimony another person. And Prophet Hezekiah fúnra rẹ̀ mọ story tí mò ń sọ yìí. Eléyìí ò ń ṣe ìbásùn. Ṣé ẹ rí Prophet Hezekiah? Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ rí fídíò yìí wò. Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ rí wò. Màá share eléyìí. There is a sister. This sister wà ní United Kingdom bíbá yìí. Mi ní pé sọ́nà ìmọ̀ ẹ̀bọ̀ orúkọ ẹ̀ Títílayọ̀ ni. So Prophet kẹ́ ẹ gbọ́ dáadáa. Sister yìí ọmọ bàbá Hezekiah ni. Ṣé mọ̀ àwọn tó ń pè wọ́n ní spiritual daddy? Spiritual daughter ni Títílayọ̀ jẹ́ fún Prophet Hezekiah. Ẹ bá mi power tap o. Ẹ bá mi power tap. Ẹ bá mi power tap. Ẹ bá mi power tap. Ṣé ẹ rí, kò séèyàn kan tó fẹ́ ba èèyàn kankan jẹ́. Kò séèyàn kan tó fẹ́ ní òun fẹ́ ba anybody jẹ́. Ẹni tó bá hùn kó gbọ́n. Ẹni tí ò bá hùn kó ní wọ́n ń parọ́ mọ́ wọn ni. Ìjọ tó bá já sí gọ́tà ojú ẹ̀ á wide. Tó bá dẹ̀ fi ẹ́ ṣe ẹran ètùtù problem ti ẹni. Tó bá dẹ̀ lo ògo ẹ kò ṣáà ṣe ògo tèmi náà lò. But fún ẹni tó bá fẹ́ já ara ẹ̀ tó fẹ́ liberate ara ẹ̀ kó get liberated. But I know a lot of you wọ́n ti bá yín sùn. A lot of you tẹ́ ń gbọ́ mi ẹ sọ ọmọbìnrin tó gbọ́ mi sìn wọ́n ti sọ ògo nù. Ó yé eyín ju bí mo ṣe ń sọ yìí lọ. So ẹni tó bá hùn kó it's not about kọ́ńbàyàn jẹ́. These are experience àwọn èèyàn tí mi bá mọ̀ sí gbogbo èèyàn. Ṣẹ̀rí ti sister mi yìí, I think I know. Kí ló ṣẹlẹ̀? Ṣẹ̀rí àwọn tó wà involve oyè wọn. Sister Titi happens to be spiritual daughter Prophet Hezekiah. Tí prophet bá ti wá sí UK, ó wà lára àwọn tí ó máa tẹ́ bá fẹ́ ẹ mọ̀ pé tó máa ń ṣe counseling. When you want to see daddy, àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa order ẹ̀ náà máa tò ẹ̀ náà máa tó. Sister yìí tí bàbá bá ti dé báyìí kò lọ anywhere mọ́ because at that particular time wọn ò tí ì níwèé. Wọ́n ní tí bàbá bá ti dé, Sister Titi ò lọ bí kankan mọ́. Ó máa gbàyè ni. Iṣẹ́ few hours tó ń ṣe yẹn kò ní ṣe mọ́. 1 week. Hello Yinka, thank you for joining me. One protocol, èèyàn kan tẹ̀ tí ń dá mi lóhùn. Protocol 1 week. 1 week ni Sister Titi máa fi sin bàbá. Àwọn náà máa tó bá fẹ́ rí daddy according to them, tó bá fẹ́ rí bàbá Hezekiah, ìwọ lọ bá àwọn Sister Titi.
àwọn náà máa bẹ́ẹ̀ organize, àwọn náà máa make sure bó ṣe máa rí daddy. So Titi is a spiritual daughter sí Prophet Hezekiah. Kí ló wá ṣẹlẹ̀? Titi wá ó fẹ́ pastor, but pastor ẹ̀ tó fẹ́ kì í ṣe pastor CAC Word of Life Church inside my two yẹn, but London ló wà. Bàbá yìí wà nínú wedding ẹ o, bàbá Hezekiah yìí wà nínú wedding ẹ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa gbọ́, mo dẹ̀ fẹ́ Prophet Hezekiah yìí náà ẹ máa gbọ́ dáadáa. Bàbá yìí wọ́n wá ṣe wedding, wọ́n marry. 2 years into the wedding, oni iṣẹ́ bàbá bàbá yìí ó wá bó ṣe máa mú ọkọ Títí kúrò ní ọ̀dọ̀ pastor tí because kò ń ṣe under CAC, another church ni, so wọ́n wá gbé sọ́dọ̀ wọn allegedly ni o. Wọ́n ní bàbá organize fún kọ́kọ́ lọ sí America pé wọ́n bàbá obìnrin míì tó wà okay, obìnrin yẹn wọ́kọ l'America. This is a married man o, married man ní UK, a pastor, a married man and a pastor. Wọ́n bá gbé ọkọ Títí, wọ́n bá lọ America. Ẹ̀yin obìnrin ẹ máa dé o. Ẹ gbàgbé pé Títí ló mú ọkọ ẹ̀ lọ sọ́dọ̀ bàbá o. Ẹ bá mi power tap. Títí ló mú ọkọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá. From there bàbá convert ẹ̀ sí pastor tiẹ̀. Wọ́n arrange fún ìyàwó fún l'Amẹ́ríkà tó máa fẹ́. Allegedly bọ́n ṣe sọ fún mi ni mò ń sọ yìí o. Ọkọ yẹn wọ́n wá dá Títí padà, wọ́n wá ní kí Títí pé ẹ mọ̀ pé Títí ò níwèé. Títí ò ní ìwé, bọ̀ ó ti gbé ìwé wọlé kó tó marry. Ọ̀pọ̀ automatically ọkọ tí ẹ̀ dẹ̀ ní ìwé, ó ti rò pé ìwé ti dé. Ọkọ bá pè pé ó máa lọ sí Nigeria láti lọ ṣe ìwé, pé there is a lawyer that is going to help them. They will go and do their everything, they will go and do their paper from Nigeria. Ẹ̀yin ọmọ ènìyàn ẹ máa wo bí tí àwọn pastor yìí dáadé o. No, Títí ò mọ̀ pé ọkọ ń lọ fẹ́yàn l'Amẹ́ríkà o. Ayé le o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ó ní wọ́n bá gbé Títí, wọ́n ra tíkẹ́ẹ̀tì Títí padà sí Nàìjíríà. No, Títí ní kóhun tó lọ, òun bá lóhun ò lọ pé Nàìjíríà kẹ̀. How? Ó ní bóyá pé bàbá ẹ̀ nínú Olúwa ni ẹ. Bàbá nínú Olúwa sọ fún Títí pé òun mọ̀ ń pa ẹ̀, kò sí problem. Nǹkan t'Ọlọ́run sọ nìyẹn pé kó máa bọ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń gbọ́ mi. Ṣé una dey hear me? Àbí na only me dey enjoy it? Ola great, how are you? Wọ́n ní kí Títí padà sí Nàìjíríà pé wọ́n máa lọ ṣèyàwó ní Nàìjíríà, wọ́n á ṣèwé ẹ̀ láti Nàìjíríà. Bí àwọn ayé, àwọn pastor, Títí lòun ò kọ́kọ́ gbà, bọ̀ nígbà tí bàbá òun nínú Olúwa tó sọ fún òun pé I know about it, pé kó má worry, pé kó máa lọ sí Nàìjíríà, pé ibẹ̀ yẹn ló máa wà faster. Whereas bàbá ti promise obìnrin mi lọ́kọ, èèyàn mi wọ́kọ l'Amẹ́ríkà. Bí Títí ṣe lọ sí Nàìjíríà nìyẹn. Títí há sí Nàìjíríà o. Bàbá Hezekiah orí o. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Bí Títí há sí Nàìjíríà nìyẹn. Yes, bàbá Hezekiah tẹ́ bá ní irọ́ ní ẹ̀bọ́dé. Bí Títí há sí Nàìjíríà nìyẹn. Prophet kúkú mọ ẹni tó gbé lọ sí láti London tó lè ṣe pastor ẹ̀ ní America,
tó lọ married man with certificate and everything bàbá yìí wà nínú wedding ẹ̀ ní o. ẹ̀yin ọmọ nàìjíríà bí títí ṣe lọ nàìjíríà nìyẹn. ó ní ọkọ yẹn tún wá bá ó bí àyàwó débẹ̀ ní October, ọkọ lọ ní November. kúrò yọ̀rọ̀ Olúwakẹ́mi true life story lélẹ́yìí kú yọ̀ yìí sẹ́ẹ̀. ó ní ọkọ ọba sọ fún ẹ pé òun máa tún ṣe visa ni o. ó lóun wá wò pé ṣe visa kẹ nígbà tó níwèé ṣe bí lọ́ọ̀yà máa bá wa ṣe. ó ní kò lò ju 7 days. ó kọ́kọ́ dé sọ́dọ̀ àbúrò òun ló lọ gbé lẹ́pọ̀ bó ti dé báyìí from there. wọ́n ní ó gbọ́dọ̀ ọ̀dọ̀ bàbá Hezekiah lọ. bóyá padà dé UK báyìí ó fa fẹ́ gbogbo ẹrù ẹ̀. gbogbo photo picture wedding wọn pátápátá, gbogbo certificate, gbogbo nǹkan tí ó lè fi show nípa wedding yẹn ó kó kúrò lé. bí mo ṣe ń sọ ìyá àwọn ọmọ church wọn ní London yìí tó jẹ́ member wọn nígbà tí wọ́n jọ wà, I'm sure some of them will hear this story. The only thing tí ìyẹn ní ẹ mọ̀ pé ó ṣe yes I know the story ẹ wo sister Àríkẹ́ ó ní yes I know the story. ó ní gbogbo ẹrù ó lọ kó ẹrù sister yìí sí storage. Pastor Balogun is the name of the pastor. Wá ṣeré bàbá Hezekiah ṣe ti gbọ́. ó ní Pastor Balogun is the name of the pastor. Bàbá Hezekiah ṣé ń parọ́ ọmọ yín ni dádì? ẹjọ́ ṣé ń parọ́ ọmọ yín ni dádì? bí ọkọ padà sí London ó pack gbogbo nǹkan tí wọ́n lè fi show pé ó marry àti photo àti everything o. Sister mi kí lórúkọ church náà? Sister yìí dàbí pé ó ní Pastor Balogun ṣe rí pé ẹni tó bá parọ́ ló ní ẹlẹ́rìí ń wà. wọ́n nígbà tí pastor dé London tó dé láti Nàìjíríà ó fi ìyàwó ẹ̀ lẹ̀ sí Nàìjíríà. ìyàwó ni o, ó marry o. married ni o, wọ́n ní married London yìí wọ́n ṣe ìyàwó wọ́n ṣe everything. Jokes apart o. wọ́n dẹ̀ dá padà torí pé wọ́n fẹ́ jẹ́ kó lọ fẹ́yàn míì. ọmọ yìí kẹ́ spiritual daughter ẹni. ó máa fi iṣẹ́ sílẹ̀ tẹ́ bá ti wá sí London, ó máa bẹ̀rẹ̀ sí ṣe gbogbo nǹkan fún yín. ẹ̀yin èèyàn mi ṣé ń gbọ́? ṣó dùn mọ́ yín? wọ́n ní Pastor Balogun bá mọ ẹrù ẹ̀ ó fa fẹ́ ó bá dé Amẹ́ríkà. àṣẹ bàbá yìí gangan dẹ̀ ló organize fún ìyàwó fún. wọ́n ti lọ ṣe wọ́n kẹ́rù ẹ̀ sí storage. sister bá há sí Nàìjíríà. ẹ mọ̀ pé sister tí ò níwèé tó fi lọ Nàìjíríà. ẹ̀yin èèyàn ṣe ń dé. sister yẹn ò ní ìwé kó tó lọ Nàìjíríà. nígbà tó dé kò bá há sọ̀hún. I think that sister spent like ó dẹ̀ pé wọ́n lò bí ọdún méjì. bàbá yìí ò rí gbogbo ọ̀nà tó try láti rí Prophet Hezekiah. bàbá block ẹ̀ wọ́n ò jẹ́ orí bàbá o. I think I think the sister did not go home straight sef because wọ́n ní kò bàbá Hezekiah ní kò gbọ́dọ̀ sọ fún ẹbí ẹ̀, kò gbọ́dọ̀ sọ fún anybody pé kò gbọ́dọ̀ bá anybody sọ. Yes, I think so. Yes. Bàbá Hezekiah ní kó má sọ fún anybody. Kó má sọ fún ẹbí ẹ̀. Ó dé Èkó kò rí bàbá Hezekiah sójú. Ọkọ wọ́n ti gbọ́ ọkọ lọ. ọkọ ẹni o. Which bàbá Hezekiah Ọládélé ni mò ń sọ mí o. Wo ní fọ́tò ẹ̀ mo gbé ẹyin tí TikTok ojú ẹ̀ lélẹ̀. General Evangelist CAC ni à ń sọ̀rọ̀ ẹ̀ o. So kò ń ṣe àhesọkọ́ lélẹ́yìí o.
ṣé ti gbọ́ wọ́n ní Pastor Balógun is the name of the pastor. Bàbá Hezekiah ṣé ó yé yín ẹ dẹ̀ rántí Sister Títí. Sister yìí jẹ ìyà Nàìjíríà, ó struggle, ó dààmú for 2 years. I think it's 2 years plus or 2 years tó fi wà Nàìjíríà. Ó lè pé ìgbà tí sister tí ìyá yẹn fẹ́ pa sister ó padà lọ yọjú sáwọn èèyàn ẹ̀. Oh, Nigeria pastor ẹ burú o. Mo ti jókòó pé kí ni ó lè mú irú bàbá yìí ṣerú nǹkan báyìí. Honestly, I don't understand it. I've been thinking. Ṣé àwọn story tí mo sọ fún yín way back 2020 gbogbo story méjèèjì tí mo sọ fún yín, Sister Títí ọ̀hún gbà tọ́lọ́run máa yí dojú ti bàbá, ọ̀run gbé sister yìí padà wá sí United Kingdom. To God be the glory. She has a British passport today. But wọ́n da marriage ẹ̀rú. Wọ́n da marriage sister yẹn rú. So báwo ni irú eléyìí, báwo la a whole general evangelist tí Sister Títí ti ju 5 years lọ o. Ó ṣẹlẹ̀ sẹ́yìn ni o, tí Sister Títí as of 2020 Sister Títí wà ń lu yìí o. Ó ní nígbà tó ń wá padà dé òun bá rí bàbá lọ́jọ́ kan. Wọ́n ní wọ́n bá rí bàbá lọ́jọ́ kan, wọ́n bá wò pé bàbá yìí rèé. Ó dẹ̀ pọ́n ní wọ́n kí wọn àbí bàbá rí wọn báyìí wá gbójú sógbó, ó yẹ kó wò báyìí, ó wá ṣe program náà ní London, wọ́n ní bàbá ṣe báyìí. Why are you calling him bàbá? Bàbá náà pè é. Bàbá ni ẹ mọ̀ pé general evangelist. Ẹ mọ̀ pé báyà sùn wá ní mo ní respect, ẹ pé mo ní respect. But ẹ jẹ́ kí ìṣìbá fún ní àwọn èèyàn ti general ibùsíà general ibùdó ẹni kọ́ mi o. But we thank God. Baba son wọn bàbá gbé lọ ṣe pastor ẹ̀. Of course, my sister, so many homes has been destroyed by all this evil manipulation. You can imagine a young couple, gẹ́ẹ̀yẹ òbí mọ rí, young person ọkọ àti ìyàwó ń fẹ́ ra wọn, kọ́ máa start life wọn, ẹ dẹ̀ fi prophecy báyé wọn jẹ́. Ṣọ́lọ́run ló sọ fún bàbá yìí ni. Ká ní wọn tí máa rí, ká ní àfẹ́sọ́nà ni. Ká ní àfẹ́sọ́nà ni. À ní àfẹ́sọ́nà. Marriage. Ilé tó dùn mí jù. Fọ́tò Hezekiah igogogogogogo. Hezekiah igogo ó wà nínú marriage. Mo rí fọ́tò ẹ̀ wà nínú fọ́tò marriage. And the same person. Kí ni díẹ̀ tí bàbá yìí fi gbé ọkọ ẹ̀ lọ sí Amẹ́ríkà kó lọ manage branch ìhun l'Amẹ́ríkà tí ó fi dá marriage wọn rú. Ṣọ́lọ́run náà ló ń sọ gbogbo ẹ̀ fáwọn people yìí. This one I'm talking. Tí ó bá wùn ẹ́ máa bú mi, ẹ má yà ara yín lọ́pọlọ ńbẹ̀. Àìmọye ilé tí àwọn bàbá bí eléyìí ti dàrú, àìmọye
ẹ mọ̀ lẹ́yìn tó wá worst jù ni ṣe rí àwọn ìyàwó pásítọ̀ ẹgbẹ́ wọn tó wà lábẹ́ wọn wọ́n fún wọn ní lálálálálá wọ́n kóṣẹ́ fún wọn báàlì ṣe rí àwọn tó pera wọn ní director ọ̀gá ṣe rí àwọn ìyàwó pásítọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń gbéra ní abẹ́ wọn wọ́n bá wọn sùn nǹkan ṣẹlẹ̀ ń ṣe èsì o. I know the story where the sister did the wedding in CAC Peckham. I know the auntie. Ló bá tán. Bàbá, ẹ bá mi power tap now. Ẹ bá mi power tap jàre. Bàbá Hezekiah, ẹ sọ pé irọ́ ni mo wá pa kí n bẹ̀rẹ̀ sí ju fọ́tò àti marriage certificate jáde kí n wá fún yín ní evidence. Prophet Hezekiah Ọládélé ẹni rọ́ ni kí ni mo tún fẹ́ jù I no dey tell lie now mo ti kọjá level kí n máa parọ́ bàbá yìí ni kó sọ pé rọ́ ni mo pa ṣèbó ní ṣọ́ọ̀ṣì ibi tó ṣiṣẹ́ CAC Peckham ni ṣèbó lórúkọ UK lélẹ̀ kìí ṣe Nàìjíríà CAC Peckham nǹkan tẹ̀mí sọ fún yín ni pé ṣé Ọlọ́run ló ń bá wọn sọ̀rọ̀ báyìí àwọn irú ìrìn àjò báyìí ṣé Olúwa ló bá yín sọ̀rọ̀ tẹ bá bí mi nínú màá gbé fọ́tò yẹn síta lọ́la tẹ máa rí ibi tí Ọládélé wà nínú wedding yẹn màá jù sórí igbá ẹ má dán rànràn wo Hezekiah fara ẹ mọ̀ pé ànóde mi ò mọ́fo àbí àwọn tó ti bá sùn kì í tún máa bẹ̀rẹ̀ sí post ẹ̀ ni mo fẹ́ lè ṣe appetizer fún yín ni ẹ mọ̀ wáyé mo fi show eléyìí Olúwa lọ́ọ̀ kì í gbélé Olúwa lọ́ọ̀ jókòó ti ìyàwó ẹ̀ wọ́n ní bàbá gan òjè ìyàwó bàbá gan ò gbádùn bàbá wọ́n ní CAC I have evidence on him èmi ò mọ̀ tó bá ní mú ju wá síta ó kò lè mú wá àyẹ̀wò à investigate I have evidence on him ṣẹ́ṣì gbọ́ èèyàn mi ló tún kọ́ síbẹ̀ ó ní I have evidence on him. Adé live o ẹ fẹ́ sọ̀rọ̀ ni mo wà live o ṣe fẹ́ sọ̀rọ̀ ni Adé live o and my phone is on speaker do you want to speak? Ọládèjì okay sorry ẹ ṣe bàbá Ọládélé ẹ má bínú o ẹ má bínú o bàbá Ọládèjì ni Olúbóyè Ọládèjì they just wanted the poor lady but thank God she's back God bless you sister Àríkẹ́ ẹ má bínú o bàbá one is not Ọládélé o is Ọládèjì. Let you see the face. Is it the face of the wedding? Àbí which face you want to see? Jẹ́ kí bàbá yín sọ pé kò correct kí n gbé fídíò. Ṣèbó ní bí wedding certificate wà àbí ẹ̀jẹ̀ ìtara yín ni. Ṣé parọ́ this thing happen in the UK now? This story happen in the UK. So kò ń ṣe wọ́n ṣe fídíò. Wọ́n ṣe marriage lẹ́kọ̀ọ́. Wọ́n ṣe marriage lẹ́kọ̀ọ́ ibi náà ti ṣe marriage. And for your information nǹkan tí mò ń sọ yìí kò ń ṣe nǹkan ṣé Pastor Balógun ti kú ló wà l'Amẹ́ríkà náà Pastor Balógun wà láyé
picture tó fẹ́ rí lélẹ̀ ojú pastor yìí lélẹ̀ ṣó ti rí ojú general evangelist yìí nù ẹyẹ yan mi mo kàn fẹ́ sọ fún ẹ̀yin obìnrin pé nǹkan ń bẹ àti pé mo fẹ́ kẹ́yin pastor ẹ̀yin ìyàwó àwọn pastor kéékèèké tó wà lẹ́gbẹ̀ẹ́ yín lábẹ́ àwọn pípù yìí àwọn ìyàwó yín ò sèfù Ọlọ́run. So if you want to mi fẹ́ sọ jẹ́ lè lọ if you want to contribute, if you have experience, if you want to share anything, if you are on TikTok, send a request. If you are those of you on Facebook, let me put the number to boom báwo ṣe máa ṣe o. Okay, yeah. Ẹ jẹ́ kí n fi nọ́mbà yẹn sí orí Facebook fún yín. Brown Poppy, CEO Gbagba, good evening my sister, how are you? How are you sis? Èmi wá nǹkan tí yóò yé èmi ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí. Kí ni why will you call somebody your spiritual father? Tó dẹ̀ scatter marriage yẹ. Kí ni wá gain? Mi ò mọ̀ kọ́lọ́n kó máa ṣàánú àwọn pípù yìí o. Ẹnujọ́ mẹ́ta yìí gbogbo nǹkan tó wà ní archive mi ni màá play. So ẹ máa ríran wò. Ẹ máa ṣe kí ni o? Ẹ máa ríran wò. Ẹ jẹ́ n fi nọ́mbà sí so that ẹni tó bá fẹ́ pè kó pè o. Plus Prophet Hezekiah yìí náà lè pò wọlé o tó bá yẹ pé irọ́ ni mo pa o. Mo ń bọ̀ o. 07884 958 Yes, the number is pin. Mo pin ẹ̀ yá jẹ́ pin ẹ̀ bí. Pin, yeah. Yeah, number, oh, sorry. Hello, sir. Good evening, sir. Ẹ kálẹ́ sir o. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o. Thank you for joining us o. Màá ṣàlàáfíà ní ìjà ayá mi. Àlàáfíà ní sir, ẹ pẹ̀lẹ́ sir. Kágbó sọ pé ẹ kú iṣẹ́ bàbá yìí lọ ṣiṣẹ́ bàbá lóòótọ́. Àwọn tó ń ṣiṣẹ́ ara wọn, àwọn ń mọra wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo kàn fẹ́ káwọn èèyàn wa mọ̀ ni wípé kàn try láti jẹ́ kí àwọn èèyàn kan máa rí àwọn òtítọ́ wọ̀nyí. Kàn jẹ́ kí àwọn èèyàn kan máa mọ̀ pé Christianity ò kì í ṣe scam. Kàn jẹ́ ká mọ̀ pé àwọn bàbá yìí ò kì í ṣe ara body of Christ mọ́. Àwọn tó bá ní òtítọ́ lọ́wọ́ kàn gbọ́dọ̀ máa sọ, kàn má bẹ̀rù. I don't know why people fear darkness than light. Ẹ mọ̀ pé ṣé ẹ fẹ́ kí ẹ jẹ́ ìṣàlàyé fún yín. Ẹ mọ̀ pé Nàìjíríà ló ń gbé. Ọ̀nà fi mi fẹ́ pè ní torí TikTok àwọn tó ń how will I call it? Wọ́n náà fi ń lé wọn kiri. Ṣó yé yín? Àwọn èèyàn fi ń lé wọn kiri. Wọ́n fi irú yẹn lé wọn kiri. Wọ́n dẹ̀ ń fi kò ṣẹjọ́ àwọn obìnrin yẹn. Oríṣi mẹ́wàá ń ṣẹlẹ̀. Wọ́n náà wọ́n gbéyàn mí lọ sí police station. Fún wọn dẹ̀ mọ̀ pé òtítọ́. Ẹ ní láti ní ìgboyà.
but àwọn èèyàn yóò mọ̀ pé tẹ́ bá ti lè tú àṣírí wọn àṣírí ti tú nìyẹn. Tẹ́ bá ti tú àṣírí wọn àṣírí ti tú nìyẹn. Yes, that's why mo sọ pé àwọn nǹkan wọ̀nyẹn náà fún yín jẹ́ kí àwọn èèyàn wà. We can see the number. Mo pin ní number síbẹ̀ sá. Mo pin number síbẹ̀. Ṣé ẹ rí number ní ẹ̀yin ti Facebook? Ẹ mọ̀ pé mo pin ẹ̀ sórí GIOTV. Ẹ mọ̀ pé mo stream in 2 or 3 places. Ẹ má bínú. Ẹ jẹ́ kí pè fún ẹ má bínú sá. Hold on 07884958064. So ẹ máa sọ̀rọ̀ yín sá. So ohun tí mo kàn fẹ́ sọ jáde ní tèmi ni wípé àwọn èèyàn. The wives of pastor are being given milk by Hezekiah. Are you sure? What do you mean by milk? Eléyìí ò tún yé mi o. Can you come up and say what you are saying? Kò yé mi, eléyìí ò yé mi. Irú milk báwo? Irú milk bíi ti bó? Milk bayi. Wọ́n kàn ṣe àrùn kan ràn àwọn èèyàn lọ́wọ́ kán má continue láti fall victim. Yẹ́rí irú eléyìí sì ẹ mọ̀ wáyé tí mi ò fi play. Mo fẹ́ kó stand the test of time. Mo dẹ̀ fún bàbá yẹn láyè láti ìgbà yẹn dì sí mo rí pé kéèsì wọn worst sí ni. Wọ́n ti yé mi nǹkan tó sọ. Kéèsì wọn worst ni. Wọ́n gbóríṣiríṣi wá. So gẹ́gẹ́ ẹ̀dẹ̀ rí nínú voice note yẹn ó sọ pé àṣírí máa tó pé with time àṣírí máa tú. So ẹ ṣé gọ́sà sister Yínká Olúṣàn sister Yínká ẹ káàbọ̀ sórí ètò. Maureen ẹ kúrọ̀lẹ́ mà. Èwo lẹ ṣe. Oníṣẹ́rí, the main thing that you have talked about is the boldness in Christ. A lot of people, they go to church, they don't have boldness. You understand? Because before these people can actually even have the audacity to talk to you, one die spiritually, no? You understand? So once you are so gullible spiritually, it's so easy for them to start using you physically and you cannot fight back. Yes. You understand? If you are bold spiritually, that is why it is very, very important that we are sound. We're not just church goers. We make ourselves strong enough that most of them no control life for. That is because they don't know who they are serving. If you know that you are serving a faithful God that does not fail, pastor Maureen, no, I'm also a pastor. You understand? We can congregate together. It doesn't, but when it comes to you go to one pastor. You go to one pastor. You understand? They will use your vulnerability to get you. That's correct. Ẹ wo irú kéèsì sister tó jẹ́ pé ẹ fẹ́ lo ọkọ ẹ̀ láti lọ ṣe pastor l'Amẹ́ríkà. It's about money, Sister Maureen. It's uncalled for just because the other one tó wà l'Amẹ́ríkà lówó lọ́wọ́ ìyẹn obìnrin yẹn. It's about money. So I knew that it's about money. So ẹ ní láti ba yí ẹ fẹ́ ba yí ẹ̀ jẹ́. Tọ́lọ́run ò bá wà lẹ́yìn èèyàn mi máa fi lóyìnbó pìtàn nínà. Tọ́lọ́run ò bá wà lẹ́yìn sister yẹn. Ó tún dé Nàìjíríà for almost 2 years tó fi dààmú. Bàbá yìí ò rí kò ó block ẹ̀ gbogbo ọ̀nà. Bàbá tó ń pè easily kò rí rárá. Kọ́lọ́run tó dá padà sí ìlú yìí. As we speak today, ọ̀run ti gba British passport fún sister náà. Hey, imagine wickedness. Ó ṣe jẹ́ London gbogbo wọn. Ọlọ́run bá ti pè wọ́n, you don't live in London. Owó ni. In London. Pastor pọ̀ ní London. Now why is it tó jẹ́ pé London, everybody God will call you. Wọ́n lọ sí Afghanistan. Kọ́lọ́run pé wọ́n lọ sí Afghanistan. Ẹ ti ju bóòbù lẹ̀ sister mi ti ju bóòbù lẹ̀. Àwọn pastor Nàìjíríà wọn ò lọ síbẹ̀. Wọ́n lọ bá wa ṣẹ́gun. Wọ́n á dá Amẹ́ríkà, wọ́n máa fi Amẹ́ríkà gbàdúrà irọ́ fáwọn èèyàn. Pounds ló pè wọ́n. Owó ló pè wọ́n. Pounds ló pè wọ́n. Wọ́n lo ògùn àwọn ọmọ irọ́. Eléyìí tó dùn mí jù níṣẹ́ rí àwọn tí wọ́n ra ọjà ògo lọ́wọ́ ẹ̀.
àwọn tí wọ́n ra ọjà ògo lọ́wọ́ ẹ̀ ló dùn mí fún àwọn obìnrin tó ń lò tó ń gba ògo wọn jẹ́ tó fi ń rọ̀ ministry yẹn ló dùn mí jù nínú ẹ̀. ó yìí nìkan tí mo wà lọ́wọ́ mi sìn èhó ọ̀gá CAC mi tẹ̀ mọ́ bí tí mo fẹ́ gbà wọlé mo wò ó títí mo ní wọ̀ lọ́hùn mo wo story yẹn bó ṣe tún ilé ayé brother yìí mi fẹ́ máa lo mi fẹ́ sọ̀rọ̀ òdì sáyé wọn. àwọn pásọ̀ yìí mi mọ nǹkan tó fẹ́ gain there some of them are wicked. Sister Maureen. ọkọ tẹ sọ pé wọ́n gbé lọ sí Amẹ́ríkà. pásítọ̀ ló ń. tí ẹ mọ bí ẹni situation tẹni yẹn gan wà tó bá jẹ́ pé ẹni tí ò yẹ kó fẹ́ ni bàbá yẹn gbé lọ fẹ́. marriage is scatter. Marriage is scatter. Of course, because it was never. Marriage yẹn ti scatter as we speak. Òun kò ti lọ bẹ̀ sister yẹn pé kó jọ kó dáríjì òun pé nǹkan táwọn bàbá ẹ̀ ní Olúwa náà ní kò ń ṣe fún lòun ṣe fún. Òun dẹ̀ ló mú pásítọ̀ wọnú ilé wọn bó bẹ́ ṣe. Ìyàwó ló mọ bàbá. Ṣé mọ̀? Ìyàwó ló mọ bàbá kì í ṣe pé òun kọ́ ló mọ bàbá. Ìyàwó ni ó pe rẹ̀ ní spiritual daughter bàbá. Tí bàbá bá ti dé ìlú yìí ó tún wà lára àwọn protocol pọ̀ tó bá fẹ́ ṣe kánsẹ́lẹ̀ ó wà lára àwọn tó máa line àwọn èèyàn fún ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni bàbá yìí ń lò tó bá wá ó máa kò ní lọ bí iṣẹ́ kò ní ṣe anything for that 1 week ó máa dúró tì í and ọmọ tó ń ṣerú ẹ̀ fún ẹ because ẹ fẹ́ lo ọkọ ẹ̀ ọkọ yẹn ò ń ṣe kò ń ṣe bàbá kò ń ṣe Hezekiah ló gbé wá sí London o. Another church ni bóyá Word of Life Church Bible Church ni pastor Balógun yẹn jẹ́ pastor ẹ̀ ó convert ó gbà kúrò lọ́dọ̀ àwọn tó gbé wá ó dé Amẹ́ríkà. Èmi fẹ́ kí ẹ̀yin ọmọ Ọlọ́run kẹ́ ẹ láàánú nínú nǹkan tí mo story yìí mo dẹ̀ challenge wọn tó bá jẹ́ irọ́ ni kọ́njọ́ kán ní irọ́ ni àwọn CAC Picam náà ti ṣe wedding. Ayé imagine. Bẹ̀tì ibi tó fọ́n lè sí irú àwọn wicked people yìí náà máa gbé sókè máa fi ṣe third in charge. Ẹ mọ̀ pé my sister ayé ò mà ní mú wa a mà nílùú gbàgìdì ayé. So nǹkan tí èmi rí ni pé why with this baba ọmọ tó o pè ní spiritual daughter ẹ̀ kí ni díẹ̀ tó fi ṣe ìjà ó mọ̀ pé a day like this ó máa come out ni ọmọ yẹn ti pass through that stage ó ti heal ó ṣẹ̀ṣẹ̀ jíjí ayé ẹ̀ destroy marriage ẹ̀ tí Ọlọ́run ò bá wà lẹ́yìn èèyàn míì lọ Nàìjíríà kò ní padà wọlé mọ́ láyé á fi lo òyìnbó pàtó. Bàbá mi làgbáyé já ẹ kalẹ́ o ó ṣe jẹ́ yín bí wòlíì lẹ kú orí platform yìí lálẹ́. In Nigeria Christianity is pure mo gbọ́ o. Àǹtí mi ẹ kú. Ẹ kúrò lẹ́sà in Nigeria Christianity is pure and genuine why is Nigeria still like that? If Nigeria Christianity is pure and genuine why kò yé mi my brother. Pure about it. Only if ó béèrè question ni. He said if Nigeria Christianity is pure and genuine why is Nigeria still like that? Kò genuine kò pure. There is nothing ever pure about it. Àti mo rí ọ̀rẹ́ sọ torí àwọn tó wà níwájú yẹn wọ́n ṣe ti Ọlọ́run mọ́. People believe in them ibi gan tí Ọlọ́run ti dákẹ́ nìyẹn because àwọ̀ Ọlọ́run mọ́ àwọn là ń wò. That's why God silent. Ọlọ́run ò sùn ó wọ nǹkan tó ń ṣẹlẹ̀ torí pé àwa ènìyàn a máa lọ wá òkùnkùn à ń fi ìmọ́lẹ̀ sílẹ̀ nígbà tí olódodo bá wà àgbà ká máa tẹ̀lé ẹni tó máa kó wa wọnú igbó 100% will be praying for that darkness ṣùgbọ́n ẹni tó jí olótìtọ́ yẹn wọ́n máa àbádọ́ ẹ̀ sínú ibi tá a wà ṣùgbọ́n ẹ rí àwọn tó máa kó wọn ní inú òkùnkùn yẹn òun náà máa sátẹ̀lé ẹ̀wù gbogbo wọn lọ ra gbogbo lẹ́jọ́ rán sí tí wọ́n wọ́n ọ̀nà bì kan wọ́n ra lẹ́jọ́ síbẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n kọ́ oríṣiríṣi bẹ̀ for what ìlú wáìdẹ̀ ń dàrú kò sí anything tó dáa ọ̀nà ò dáa kò sí anything that is of our benefit. The country people are suffering, people are àwọn èèyàn jẹ́ bastard ìyà
ẹ̀dẹ̀ join ẹ̀dẹ̀ sọ pé ẹ̀ ń ṣiṣẹ́ olúwa ẹ̀dẹ̀ sọ pé you are father in the Lord ẹ̀yin bàbá olúwa nínú olúwa ni kí lẹ̀ ń ṣe. So but nǹkan tẹ́mi kan máa ń sọ fún everybody ni pé what are you expecting from darkness? Darkness nothing you can receive from àfi tí ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ dákẹ́ ni mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé before the end of this year ẹ máa wo ìyanu tó máa ṣẹlẹ̀. tí mo bá ẹ máa rí àwọn nǹkan tí màá máa play mi ò ní ṣe ẹni tí tèmi ni pé màá máa play wọn á máa gbọ́ sétí wọn. So Sister Ade, your contribution. ṣé ẹ rí pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nobody challenge you. Because òdodo ni. ṣé ẹ bẹ̀ pé wọ́n challenge yín even ẹni tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan tó ń sọ̀rọ̀ nípa ìyàwó ìṣẹ́ ló pé kò sọ̀rọ̀ nípa yín. Ṣé mo fẹ́ parọ́ mọ́ ni mo ti kọjá lẹ́bùn kí n máa parọ́ mọ́ yàn. They know the people that have truth. Mo ti kọjá kí ni fẹ́ máa parọ́ fún. Ẹni tó bá ní kí pé mo parọ́ change note ẹyọ kan mọ́. sísá mo ní kí ẹ̀mọ́ kan tí mo rí pé onírọ́ kò kí ń last lórí social media yìí. Ìwọ́n tó ń sọ tòótọ́ àwọn èèyàn lè bẹ́ẹ̀ kú wọ́n lè parọ́ kò sórúkọ tí wọ́n ní bí ẹ̀. Ọ̀tọ́ ẹgbẹ́ tòótọ́ ló ń sọ ó máa ń wín ìwọ̀n àti ẹ̀dọ̀. Ìwé ìwà ti kékeré sí wọn wá tó ń gbé wá ló máa jáde sí ló máa kó sí. So ó bẹ́tà kan yípa mo bá ti yẹn dúpẹ́ o lórí àìmọye irú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ lọ́wọ́ yẹn mo kàn rántí ti bọ̀dà délé náà ní olúwa ní kó máa bọ̀ nàìjíríà láyé ẹ̀ ti máa dà olúwa ní kó máa bọ̀ nígbà láyé oríwèé gbà for 12 years olúwa ní kó máa bọ̀. ṣé ó ti wá ṣáyé ẹ̀ ti wá daṣá. Oh my God samale katalibata sí. Wọ́n ń tọrọ jẹ ní báyìí. Kábíyèsí. Ìṣeré o, wọ́n ń tọrọ jẹ ní báyìí. Ìjọ tán fẹ́ lọ níṣẹ̀ṣẹ̀ ń wọlé ni mo ní àgbọ̀dá mi. Ẹ má lọ ẹ̀gbọ́n. Olúwa bá fẹ́ pè yẹ kí ó sọ̀rọ̀ fúnra ẹ̀. Ẹ má lọ anywhere. 10 years ago tí mo ti wá ń rí àwọn ti lọ. Ó dàbí àwọn ti lọ bóyá bá tí mo lu 1 year làwọn lọ sóbi 9 years ago náà ti lọ. Ayé wọn ti dàrú débi pé ó ti dàrú ẹni tó dẹ̀ ní olúwa ní kó máa bọ̀. Kò ní gbé aago ẹ̀ mọ́. Orí tí ẹ rò ó wá ní ṣégbà tó ń sọ fún olúwa ní kó máa bọ̀ ṣé òun ló ní kó máa mú nǹkan wálé ni. Ṣé òun ní kó máa mú owó wálé yes kó tó sọ fún nìyẹn ṣé olúwa sọ fún ẹ pé kó máa mú owó wálé ni. These people ṣe rí àwọn èèyàn wa ò get nǹkan kan right pé ọpọlọ wa kò ní ká fi sin òun kò fún wa ní ọpọlọ ẹ̀sìn ni. Ẹ̀mí ẹ̀ ló ní kó fi sin òun àwọn èèyàn fi ọpọlọ thinking faculty wọ́n fi ń sin ọlọ́run tó bá ti darí wọn torí wọ́n ti fi ọpọlọ wọ́n ti darí wọn wọ́n kàn máa tẹ̀lé wọn lọ gọ̀ọ̀sù tó bá ti rí yá olúwa ní kó ṣe báyìí àti pé wọn ò kí ń ka bíbélì wọn ẹ wo ọ̀rọ̀ dá mẹ́wàá tá à ń sọ yìí ẹ lọ wọ́n ti tẹ́nìkan kó yá mu wá bẹ̀ tó pé ó yá olúwa ní you must pay then àwọn ọmọ lẹ́fì dá nàìjíríà bó lọmọ lẹ́fì wà nàìjíríà all these story we are giving each other we should stop it. Àwọn mi ò bá wọn pásítọ̀ iṣẹ́ mọ̀ pé ẹ máa ń sọ which is true business wọn náà ń ṣe. Wọn ò lè stop. Stop. Ṣẹ́rí I stop nǹkan tí mo ṣe yẹ I stop for 2 years Ọlọ́run mọ̀ pé mo stop ẹni tó bá ń wò mí mọ̀ pé mo stop for 2 solid years. I thought they are going to change their ways. I thought wọ́n ti adjust ṣe náà ń burú sí lójoojúmọ́. Aunty Maureen wọn lè change. Business ni wọn lọ́nà mi ọ̀nà àti jẹ́ ni. Ṣé reason tí wọ́n fi lè change? Mi ìmọ̀ ẹ tún kọ́ wa o. Number 1, they are very greedy. Fast money ni fún wọn. Táwọn èèyàn bá ti ń lọ sí church tó ń tan tithe tó ń gbowó lọ́wọ́ wọn. Fast money ni fún wọn. Number 2, mo kọ́ ní statement lẹ́kọ̀ọ́. Ṣé rí most of them wọ́n belong sí àwọn ẹgbẹ́. Even nǹkan tẹ́ bá wo Yoruba movies tó bá ti tọwọ́ bọ̀ bẹ̀ ò lè padà mú. So once they are inside, they have to continue giving that ritual. Bó jẹ́ kán bóbìnrin sùn ni o, kán gba ògo ẹ̀. Bó jẹ́ kán fọwọ́ bò ẹ̀ lọ́wọ́ ni o, kán gba ògo ẹ̀. Bó jẹ́ kán gbolé ẹ̀ lórí ni o, kán gba ògo ẹ̀. Bó jẹ́ kán náà wọn ṣe anniversary kan sóde fún gbogbo ẹ̀, kán jó oúnjẹ wọn kí kán gba ògo ẹ̀. They can never change. So they have to continue. So àti wọn ní kò sí nǹkan tẹ̀ lè sọ ọ̀ǹtì tọ́lọ́ bá ready tó bá ń tú àṣírí wọn bí Ọlọ́run ṣe ń lò. Brother èèyàn kan ti sọ kíni kan why only our pastor God dey speak to. He never speak to Oyinbo pastor wey give us this religion. Wá ṣeré ẹni abẹ́ làpọ̀. Ẹ jẹ́ kí n lọ ara mi àti testimony kan. Wọ́n mú ẹnìkan lórí TikTok. Aunty Maureen, ẹ lọ ara mi àti testimony kan. Jerry, mo lọ sí church kan for 7 years. Pastor yẹn gan mọ̀ pé mo le gan. Ọmọ Ondo lèmi náà. She understand? But
one way or the other ó ṣàwọlé sí mi lára ṣá èmi náà bá wọn ṣe dárí kí ṣe pé bá mi sùn àti dárí mo pín sórí bí edé but God kept telling me pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú church yóò make sense eg wọ́n ní ìyàwó pásítọ̀ lájẹ̀ pásítọ̀ kúrò nílé wọ́n á sọ pé tẹ́pọ̀ ọkọ bí mo mú lọ tí wọ́n ní mo lájẹ̀ ṣé nǹkan tó máa ṣe nìyẹn ìyẹn number 1 number 2 mo lose iṣẹ́ ìgbà tí kí n tó lose iṣẹ́ nígbà yẹn wọ́n máa fi wá sínú group ó ní 100,000 ó ní 50,000 láfẹ́ ṣàjọ̀dún tí màá wà lára first 2 mo wá lára third batch mo wá lose iṣẹ́ ṣe bó ṣe lose iṣẹ́ pásítọ̀ yóò rí tèmi rò mọ́ ìfà ó máa kọjá báyìí lẹ́gbẹ̀ẹ́ mi ni mo lose iṣẹ́ gbà yẹn mo wá lọ sílùú òyìnbó ṣe ẹni bó ṣe rí pé mo lọ sílùú òyìnbó báyìí ó send request lórí Facebook ó send request lórí mo block wèrè dànù mo block ẹ̀ dànù. Torí pé a lot of people they are not strong spiritually, that is another thing. Mo block ẹ̀ dànù mo nígbà tí mi ò níṣẹ́ ìgbà tí mo níṣẹ́ ọmọdádì ni wọ́n pè mí ẹ wò ìgbà mi wà tẹ́ pé màmá bọ̀ láti ibiṣẹ́ báyìí wọ́n á ní kí n bá wọn ra Chicken Republic bọ̀ èmi gan mi ò jẹ́ Chicken Republic wọ́n mọ̀ jẹ́ sórí bíi dédé wọ́n gbá tí yẹmi bẹ̀rẹ̀ sí ní ṣí mo ní màá kó ní church bí mo ṣe kúrò nìyẹn tí mo fi meet ọkọ mi tí mo fi marry tí mo fi travel out mi ò jẹ́ kán mọ anything but bó ṣe ní pé mo travel out báyìí bó ṣe fi request lèmi káàkiri lórí mo block ẹ̀ dànù ni so it's all about money it's all about money. Too deep. Good evening, sir. Good evening. Àwọn èèyàn gbọ́dọ̀ wake up. Àwọn èèyàn láti wake up. Kọ́lọ̀ ṣàbẹ̀dẹ́ àti Maureen. Wọn ò kí ń wá lójú lásán o. Ẹ jẹ́ kí n sọ fún yín wọn ò kí ń wá lójú lásán o. Wọ́n rìn o. Mo mọ̀ wọ́n pa. Ó yé mi pa. Àwọn èèyàn máa ń dàbí àwọn tó bá wà spiritually strong bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Ó máa ń sì fún wọn láti. Ó máa manipulate ẹ ni. Bẹ́ẹ̀ni. Ẹ máa kọ́kọ́ sá fún ní communion. Tẹ́ bá ti sá fún ní communion yẹn ní church. Tẹ́ bá ti ń sọ pé ní communion wèrè kan. God bless you, sir. Ẹ dì í mú òdodo ni o. Ẹ rí gbogbo àwọn tí màdàmú kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní pé wọ́n kọ́ lọ mọ́ ń chẹ́kì ẹlẹ́dẹ̀ẹ́ yẹn sí kó máa kọ́kọ́ wà náà lọ pé ẹlẹ́dẹ̀ẹ́ yẹn wò kan tó wá báyìí. Òdodo ni. Lóòótọ́ spiritually. Ẹlẹ́dẹ̀ẹ́ ó máa jẹ́. Bẹ́ẹ̀ni. Tó o bá múyàn déwájú wọn tó bá ti rí pẹ́ni ẹni náà ní nǹkan èṣù lára wọ́n á tẹ̀ àtàkì ara wọn mẹ́ni yẹn. Bẹ́ẹ̀ni. Olùbásí àwọn ẹgbẹ́ wọn á já ilé ìwọ̀n wí ọ̀dì ọ̀dà. Bẹ́ẹ̀ni. Ó sì jẹ́ pé tán bá ti dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ Nàìjíríà ní ìsìn báyìí gbogbo èèmù àwọn pásọ̀ tó bá ṣe dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ tí ò ju pálọ̀ kan lọ wọn á fẹ́ ní auditorium. Nǹkan tó rán ó ṣàfẹ́ kọ́lé alájà mẹ́wàá ni. Ìwọ tó ń wáṣẹ́ tó lọ sí church every Sunday wọ́n á máa ní ẹ̀yà àbọ̀ alágbèjà sẹ́yìn náà ti fẹ́ fílòpù sílẹ̀ the Lord will do it ẹ̀ máa dábàtà ẹni tó ń wáṣẹ́ ẹni kó mọ̀ dábàtà 5,000 naira ẹni tó ń wáṣẹ́ ṣé rọ́bìsì kan nìyẹn kí church máa grow ọ̀jẹ́ pé àwọn pásítọ̀ ló lówó jù Nàìjíríà these days. Ẹ mọ̀ pé ẹ máa ṣàlàyé yẹn fún yín ẹ wo irú ẹ jẹ́ àṣẹ example redeem ẹ mọye branch tó ní ẹ mọye iye tó ń dá fún wọn ní every Sunday. àwọn pásítọ̀ ti ń wá sí London pé torí pounds okay London tí wọ́n wáyé pásítọ̀ wo ló fẹ́ professor yìí pé the Lord show me that you are going to buy car ṣé ká tó fẹ́ rà yẹ ṣé ẹjọ́ náà máa san finance ẹ̀ lóṣooṣù ni. wàhálà dé. Wọ́n ò kì í pè ra mọ́tò labroad. Ralé labroad. Ṣé owó rẹ̀ tó o bá ti ní sẹ́lẹ̀ ní àti mọ̀ san mortgage lọ. Ok, àwọn kan stupid ní abroad ẹ máa ra mortgage ẹ máa san 10,000 owó deposit ẹ máa kó sínú ilé ẹ máa pe pastor Nàìjíríà pẹ̀ ti ra lé. Ẹ máa ní kẹ́ẹ̀sọ́ seed. No, ṣé stupidity kọ́ yẹ ni? Ó máa ní kẹ́ẹ̀sọ́ seed di wèrè kan. Pastor máa náà wá ní my car just broke down and the Lord says you are the one that should repair it. Ọlọ́run wo ni sọ bẹ́ẹ̀? Tó Ọlọ́run sí ní UK. Wọ́n ní pé kí n fowó ra bọ́ọ̀sì kí n lọ síbi iṣẹ́. Tó o bá ra mọ́tò tó bá ra lórí ìlú àdúrà kọ́ ló jẹ́ kó rà. Hello sir. O ò fẹ́ ṣe cleaning job ni. O ò lè gbàdúrà ṣe UK. Ẹjọ́ sà, ẹjọ́. Sister Hasanat ẹ sọ̀rọ̀ mà ẹ sọ̀rọ̀. Evangelist ẹjọ́ sà nítorí ọ̀rọ̀ tí ẹ sọ gan ló gbé mi gòkè gan. Ok. Wọ́n fẹ́ béèrè ẹyọ kan péré pé ǹjẹ́ èèyàn Ọlọ́run yìí wà ṣá? Ǹjẹ́ àyè pásítọ̀ èèyàn Ọlọ́run sì wà. Èèyàn Ọlọ́run sì wà. Àwọn wòlíì sì wà.
Jo àwọn wòlíì sì wà ọ̀bọ̀ wọ́n sí lára àwọn mega rubbish yìí o. Wọ́n ò ní o. Wọ́n ò ní owó o. Bó ṣe wà yìí mí inú wọn ó ń rí ìran lóòótọ́ wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n lè má ní 10,000 lákàntì bá ṣe ń sọ ìran Ọlọ́run wà. Kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀ Sister Ṣódẹ̀ǹdé? Because of greed. Somebody say as long as there is fake, there is original. I agree with you. But if they see money, they will change. Hey, bro, Roland, kí ló dé David sọ yẹn o? Listen to me o, ẹ jẹ́ kí n correct motivation yín yẹn ma. Gbogbo wa ni Ọlọ́run pè, gbogbo wa ni Ọlọ́run rán níṣẹ́. Ìpè wa ló jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀, iṣẹ́ tán rán wa ló jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. So if you are looking at them, eléyìí tá a máa sọ fún yín, touch not my anointing. Ló jẹ́ bẹ́ẹ̀. Do not have my anointing am. Ẹ má jẹ́ ṣe rí tẹ́ bá lọ wo dáadáa. Gbogbo wọn la máa ti wọ́ bọjú wọn a máa yakayama àwọn oníyàn ọ̀tẹ̀ gbọ́dọ̀ gbé yẹn wá. Eléyìí táṣírí ẹ̀ bá tó a máa tú. Ó ń ṣe àwọn tí ò bá ti jẹ́ olódodo ni wọ́n sọ. Ẹni tó bá ti ṣe ìfẹ́ Ọlọ́run ni wọ́n ń pè ní ẹni àmì òróró Ọlọ́run. Mo gbà bẹ́ẹ̀. So tẹ́ bá sọ pé kò sí ènìyàn Ọlọ́run, ẹ sọ pé ẹ̀yin fún ẹ̀yin ẹ̀ kì í ṣe ènìyàn Ọlọ́run torí ẹ̀ mú òdodo ni. So tẹ́yin bá mú òdodo tó bá sọ yín di òmìnira, ẹ mọ̀ pé ẹ̀yin fún ẹ̀yin. Ṣé kí síbẹ̀ fún èèyàn Ọlọ́run wà sẹ́? By their fruit we shall know them. Okay, if you rephrase it, I'll be able to answer. Okay. Àwọn tá à ń pè yìí olúwalọ Hezekiah ìgbà kòkò tó lóun bá máa lò wọ́n truly àdúrà ní máa gbà fún àwọn kan tó lọ. Ẹni sùúrù ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún yín. Ẹ jẹ́ kí n land tí wọ́n bá jẹ́ pé lóòótọ́ ni Ọlọ́run pe pásítọ̀ wípé ó yá ẹni Ọlọ́run gangan. Wọ́n tí mo sọ ní pé tó máa ti rí owó 100% wọ́n máa change everything. Lè compare wọn pẹ̀lú àwọn tó ń gbé ìsìn gangan wá. Ẹ ṣàrí àwọn àti gbéraga. Ìlú òyìnbó la wà dẹ̀ rí bọ́n ṣe ń ṣe pastor, bọ́n ṣe ń ṣe church, bọ́n ṣe pastor. Gbogbo sọ̀rọ̀ owó nínú ẹ̀. Àwa fúnra wa Ọlọ́run gbé nínú wa. Bẹ́ẹ̀ ni mo agree pẹ̀lú yẹn. Ẹ máa gbọ́ mà sister kan sọ̀rọ̀ ń sìn. Pastor tèmi gan lọ bá church tí mo lọ tẹ́lẹ̀ ní Èkó ní Kétúngbà yẹn. Yes, mo fi wà ń bẹ̀. Mo ò lọ́kọ, mo ń gbàdúrà Olúwa fún mi lọ́kọ, Olúwa jọ̀ọ́ ṣàánú mi fún mi lọ́kọ. Mo gbà ọ̀sán alẹ́ màmá ṣọ iṣẹ́ òun. Ọlọ́run níbi wá gbé èèyàn wá bá mi. Wá nítorí pé Muslim lẹ́nu. Kò dẹ̀ easy láti convert ẹ̀ kó máa wá sí church. Kò dẹ̀ ní easy láti sọ pé bóyá owó tí mò ń gbé lẹ́yìn o kó máa continue lọ́bẹ̀. Wá ní wá ìṣojú ẹ̀mí ti wọ èmi máa ń fẹ́ ọkùnrin látọdún tí mo ti ń gbàdúrà fọkọ ọkọ wa dé orúkọ mi asana lórúkọ mi báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí pàbá mo bẹ̀ẹ́ mo rọ̀ ọ́ mo ó ní láyé kò wá síwájú ó ní kí ọmọ ìjọpọ̀ kan kò gbọdọ̀ wá síwájú èmi má fẹ́ ọkọ mi o àwa pè mí ìdájí kùtù àwa gbé àwọn ẹrù àwọn ọ̀rọ̀ tó máa bàyàn lẹ́rù àwọn aláwọn ríran àwọn orí kìíní kan àwọn orí kìíní kan wọ́n máa lọ sórí òkè ẹgbẹ́wó owó lọ́dánláńlá nígbà tó pẹ́ tó yá ọjọ́ kan tó pè mí ìdájí 5 o'clock mo ní bàbá ẹ̀wọ̀ ó fi Ọlọ́run abẹ ẹ má pè mí ìlú ẹ̀bùn láyé máa yẹ ọ̀rọ̀ tó sọ yẹn mo dá padà straight away àtijọ́ yẹn kò pè mí mọ́. Ó gbọ́ pé mo ń travel wá sí ìlú òyìnbó mo ti rí visa wọ́n á sọ fún wọn ó ní kí mi wá sí church àwọn kí wọ́n ṣe ìdúpẹ́ ń bẹ̀ mí láti wá ṣe kíni mo ṣe wá sí ìlú òyìnbó báyìí almost every month ló fi fóònù pè mí nígbà tó yá mo drop gbogbo line pápátá. So inú wa gangan ń lọ lọ́hún gbé èèyàn tó bá gbà kan manipulate láìsí òun ọ̀rọ̀ yẹn gùn gan-an ó ṣe nǹkan tí èèyàn kàn lè máa fẹnu sọ tó bá gbà pé kó manipulate láìsí òun fún ara mi náà mo yára ní brain pé lágbájá ó tẹ̀ lọ́rọ̀ pásítọ̀ òun láyé bí báyìí dàmí ẹ̀dùn pẹ̀lú ọ̀rọ̀ pásítọ̀ òun láyé ẹ̀fẹ̀ bí báyìí tí bá ti mọ̀ pé wọ́n sọ èmi náà máa gbé yẹ̀wò fúnra rẹ̀ ní tó bá ṣe tẹ̀lé nínú ọ̀rọ̀ rẹ̀ máa tẹ̀lé tí ò bá ṣe tẹ̀lé máa yẹ dànù tí wọ́n bá sọ fún mi pé máa ń yẹ òun ṣe ẹni òróró Ọlọ́run àbí èèyàn Ọlọ́run nírọ̀ lórí púpìtì lásán ẹ̀rọ ìkọ́ Ọlọ́run gangan ló ń sọ̀rọ̀
So I don't believe there's a special pastor come. Ọlọ́run kọ́ dédé pé gbogbo Ọlọ́run pé màámi my rest my case. Bẹ́ẹ̀ni nǹkan tẹ̀mí ní. Ògbójú náà máa ń lò. Ògbójú náà máa ń lò. Wọ́n ní wo ìrántí mo rí sí ẹlẹ́yìn ó lágbára gan. Ètò bá ti rí eléyìí tí ò ń ṣe tèmi fún èmi ní ojú ẹsẹ̀ kò ní dẹ padà mo máa ní padà mo dá padà ni ojú mi ò ní rí bí. Ó ní bọ́ ìkan tí a mú lórí TikTok yìí tó máa ń parọ́ gbàtà wa mú ó wá jẹ́wọ́ òun ò ṣe wẹ́ mọ́ pé kí n jọ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn dẹ̀ gbìyànjú wọ́n dáwọ́ fún pé kó lọ ẹnìkan fún lówó kíyàwó ẹ̀ lọ́wọ́ kò ṣọ́ gbogbo ẹ̀ ẹgbẹ́ kò ju bí oṣù kan lọ ló wá bá mi nínú inbox mi pé bàbá ibi ti fẹ́ lu òun pa o pé kí n jọ pé Ọlọ́run máa padà sí online láti wá ṣe kí ni. ṣùgbọ́n òun ò ní máa parọ́ fáwọn èèyàn pé bọ̀ kí n jọ bí wọ́n ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí kí n tó wá sọ́dọ̀ yín báyìí ó wà ní online tó ń pa irọ́ burúkú fún àwọn èèyàn. Now ṣé kí ni o ti wà nínú ẹ̀jẹ̀ wọn kò sí ọ̀nà mi lọ́dún máa rówó jù bẹ́ẹ̀ lọ. Ẹni pásọ̀ tí ò ṣiṣẹ́ tí ò ní business tí ò ní tó ní mọ́tò méjì mẹ́ta ó lè ní o. àwọn tó wá ní empire ńkọ́. àwọn tó ní mọ́tò méjì ò mà sí nínú owó mọ́tò méjì kẹ̀. òun náà yóò sọ mo ń dákọ méjì mẹ́ta mo ló lè ní ẹni tí ò níṣẹ́ tó ní mọ́tò méjì mẹ́ta ò lè ní lọ́ọ̀yà sọ pé tó ní plane ẹ tó ní private. àwọn tó wá ní private jet mẹ́ta ńkọ́ ó mà wà láàrin wọn. wọ́n pè ní àwọn ọba àwọn yẹn àgbà òye. ṣé rí nǹkan tẹ́mi rí ni pé ẹ̀jẹ̀ àmọ́ Ọlọ́run tá à ń sìn. Your personal relationship with your maker is the most important thing. Ṣé rí Ọlọ́run Adébóyè, Ọlọ́run Hezekiah, irọ́ ló wà ń bẹ̀ o. Bọ́lá làgbàyé já parọ́ o. Ṣé rí mo máa ń wọ́n fún àwọn program wọ́n máa mi orí bàlẹ́ gbélé. Èèyàn kan ní olè ní gbogbo wọn. Ẹ máa gbọ́ àti mo rí ẹ̀mọ́ kó tó máa ṣẹlẹ̀ ní wọ́n ní type your name and where you are from. Do you understand? Màwa kọ́ síbẹ̀ màá ní màwa kọ́ síbẹ̀ màá mi ní sọ country tí mo wà ṣe understand? Nìkan bá ní òun náà òun rí pé mo máa gbàwé ìgbé mo máa ṣe kíní kan ó ní mo máa marry mo ní láti gbàwó sí gbàwó. Mo máa ń pa irọ́ ni màá kà sílẹ̀ pé ó lè màmí kú lé tí yẹ olú sọ fún mi pé kí màmí di orí mi mú kí n dẹ̀ fowó lẹ̀ kọ́ má mi ra yọ̀ ayé mi ò lè dà. Àwọn olè. Mo ti pàdé pásítọ̀ mi lórí Facebook TikTok tó pásítọ̀ Maureen wọ́n máa bá mi ṣe ìlú òyìnbó ẹ bá mi fi sáà ẹjọ́ ẹ bá mi gbàdúrà o. èyí tẹ́ gbé ìwé ìgbélú dání. wọ́n ti rí pásítọ̀ bí o máa bá mi ṣe ìwé ìgbélú mo ní ẹ ṣe sà. nínú inbox mi títí. bí nǹkan lọ́jọ́ kan tó lòun wò rà wò ó fọwọ́ ara ẹ̀ pè mí bóyá tẹ̀ sí mo ní eléyìí máa tẹ́lẹ̀ ni mo bá gbé sí ó bá ní. ó já mi dànù ni o ó já mi dànù gbẹ̀yìn ni. wọ́n gba yín blocking ni. àtúbọ̀rí ṣe mọ̀ pé nígbà tí wọ́n gbá àwọn èèyàn gan lórí TikTok. làgbáyé jà ọ́ ẹjọ́ hold on o preachers mo fẹ́ gbọ́ experience ẹlẹ́ni experience ẹ rò pé mo gbàgbé yìí ni mo mú yín bàjẹ́ gbà tí mo rí bẹ́ẹ̀ tẹ́ ní ẹni experience pẹ̀lú Hezekiah ó yà fẹ́ gbọ́. náà kò ṣe pé mo gbà tí mo fọ́kọ lálàkọ̀kọ́ United States ni mo wà. Okay. I was married for 11 years and I had 7 IVFs, failed IVFs. Oh my God. So gbogbo nǹkan tí mo ń go through yẹn, I was going through it emotionally by myself. There was no joy in that marriage. So I just want to have a child before I leave that marriage. So I traveled to Nigeria, I met a pastor. When I met this pastor, he's a very calm, he's so calm and was Please, can you share his name? I think when you were liberated, you are sharing it, not to shame him, but for others to know, so that when you look kosikoto yẹn. Auntie Maureen, ṣé mọ̀ pé máa yìí mi ò lè parọ́, ó ruin life mi gan-an ni. Ọlọ́run
me. Oh, the first thing my kọ́kọ́ ṣe ni even though I'm from a Christian home, but I was looking for something for me and my ex-husband. So when I went to him, only came out so of anybody this person mi ò rí kó rúbọ, mi ò rí kó gbàdúrà èké. As a matter of fact, inú ilé òun àti ìyàwó ẹ̀ gan ni mo wà. Inú ilé ìyàwó àti ìyàwó ẹ̀ ló ti fẹ́ máa bá mi lò. Àwọn ìyàwó máa ń mọ̀ ń pa ẹ̀. Àwọn ìyàwó wọ́n they are part of it. Ló ti fi ìyàwó yẹn lẹ̀, àǹtí. Tẹ́ bá mọ ìyàwó tó ti wojú Ọlọ́run fọmọ tó ti fún lóyún tí wọ́n sì bímọ. Àwọn pásítọ̀ pé mo kọ́ mi. Pásítọ̀ tó bá dẹ̀ wá tó bá wá sí ẹ jẹ́ ká mọ orúkọ pásítọ̀ yìí prettiest. Ẹ̀mọ̀kan tó ṣẹlẹ̀ ni wípé some of them have power to see vision but they don't have power to bring it to pass. I know that one. Wọ́n ò ní solution. I know that one very well. Wọ́n wẹ̀jú ni. What is his name so that àfẹ́kẹ́yàn mi tún kó sínú ẹ̀. Tó sọ pé kò sí èèyàn Ọlọ́run àfìgbà tí mo meet dáàdì tó sọ fún mi pé Bùnmi padà lọ bá Ọlọ́run níbi tọ́lọ́run ti fi ẹ́ sí. Tí o bá gbàdúrà lọ́wọ́ ara ẹ̀ àdúrà ò lè gbà. Èmi kan tí mo jẹ́ wòlíì mi ò lè gbàdúrà fẹ́ kádúrà gbà. Nítorí wòlíì kan ti ṣàṣẹ sí ẹ lára kò síbi tó lọ wá padà lọ fẹ́ ni. Mo ṣe orí òkè lọ tí mo ra ticket lójú within a week mo ṣiṣẹ́ ayé mi fẹ́ bàjẹ́ mo lọ ra ticket mi jẹ́ pé tí mo fẹ́ tẹ́lẹ̀ burúkú owó ló wà lọ́wọ́ ẹ̀. Àwa ṣe àdúrà àgbà tí mo kú òlé ẹni yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá bímọ lóòótọ́ ọgbọ̀n tí mi wá fẹ́ pásítọ̀ yẹn until date pásítọ̀ yẹn ti fún lady kan àtàbúrò ẹ̀ lóyún báyìí jẹ́ kò sẹ́ni tó mọ story. Ẹ jẹ́ fún wa lórúkọ ẹ ṣàánú ará Nàìjíríà wọ́n ní kò forget story we wan know. Ẹni sọ pé forget story okay ẹ wá sọ ti Hezekiah tẹ̀ ń sọ yìí. Ìgbà tí mo wá mọ̀ wá sí Georgia tí mo fẹ́ ex-husband mi sílẹ̀ wọ́n lọ sí African store ní Georgia bí báyìí ní Douglasville ẹni tó bá mọ church Hezekiah wà pé Douglasville ló wà mo gbà tí mo débẹ̀ mo ṣáà rí picture mi ò mọ Hezekiah rí mo wá rí mo wá bá sister mi kan tó ń lọ sí CAC tó máa ń kọrin gan CAC mo ní àṣàtọ́ pé mo ní mo dẹ̀ fẹ́ lọ sí church máì lọ́la because I'm new in Georgia ló bá ní Kini wọ́n ní tó bá bí ẹ̀dá kó débẹ̀ mo ní àti kí ló dé ló bá fi gbogbo message láàrin òun àti Hezekiah hàn mí báwọn lọ kọrin wọ́n ní Hezekiah dídì ní kó lọ gba hòtẹ́ẹ̀lì fún un tó wá bóun ní hòtẹ́ẹ̀lì lóru ni tó fẹ́ bóun ní nǹkan pọ̀. mo ti gbọ́ rú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. àti wá screenshot gbogbo message yẹn sí mi pátá wọ́n ní Bùnmi tó bá débẹ̀. So nǹkan tí controller ti sọ ni wípé all these pastors we are saying àwa gan ti gbàgbé pé Ọlọ́run fi anointing sáwà lára ni. Ẹyẹ wo tó bá ṣe káwọn ẹ̀gbọ́n mi tó dúró in that gap for me nípa àǹtí mi she's a deeper lifer but bó ṣe dé deeper life yẹn she was praying and she saw that vision she called me. Mo wà Nàìjíríà mo jẹ́ kí family mi kankan mọ̀ pé mo wà Nàìjíríà WhatsApp mi kan ló fi ń bá mi sọ̀rọ̀. Àǹtí mi wá pè mí pé Bùnmi ẹ̀mí Ọlọ́run sọ fáwọn pé bí kíbi tó bá wà tí ò bá kúrò ń bẹ̀ nǹkan tó máa fi regret for the rest of your life. Àǹtí wa ní pé kí ló ń ṣẹlẹ̀ níbi tí mo wà mo ní àǹtí mi kí ló dé láàrin òru jẹ́ pé táìmù Nàìjíríà sí Amẹ́ríkà yàtọ̀ ibi tí mo ti bú sẹ́kún tí mo sọ fún àǹtí mi ìyẹn pé àǹtí mi kan bá báyìí màá ló ń ṣẹlẹ̀. Àǹtí wa ní pé bola address bó ṣe wá nìyẹn bá ti ṣe wá gbé mi nìyẹn. Bàbá ó dẹ̀ ti mú mi lọ sọ́dọ̀ wòlíì kan tí wòlíì yẹn ti sọ fún mi pé tí mi ò bá prettiest kí lorúkọ pásítọ̀ tó ti the first pastor ẹgbẹ́ Hezekiah lẹ̀ afẹ́kọ́gbọ́n ẹ dárúkọ ẹ̀. ọtọpẹ superficial. ẹ wọ ẹfà wọn ní kọ́mẹ̀ntì sọ nílẹ̀ ẹ dárúkọ ẹ̀ fún wa sísítà mi you are going to liberate a lot of people tonight. àmọ́ bóyá àwọn kan ti wà lọ́wọ́lọ́wọ́ sì tó máa kó sínú pápá ẹ̀. ẹ wọ pé ìyá tèmi náà ń jáde kó má dàbí pé. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nígbà tí o kò sí. Ọlọ́run tó dá yín sí kò sí tí àwa ìbá ìwà ń bí tá àti ìkú kò sí nǹkan kan kí lorúkọ ẹ̀. Àyànfẹ́ lórúkọ ẹ̀ o. Àyànfẹ́. Bẹ́ẹ̀ni. Chọ́ọ̀chì wo? Victoria's Impact wo. Níbo ni church náà wà? Ó wà ní ọ̀nà Ìkọ̀tún bẹ́ẹ̀ yẹn ló wà ní church wọn yẹn wà. Ó ti fi. Àyànfẹ́ Victoria Impact. Ẹ̀yin èèyàn tẹ́ bá mọ̀ ẹ máa wá ẹ wá Victoria Impact Church lórí Facebook ẹ wo Àyànfẹ́ what? Àǹtí Kírẹ́mọ̀ ẹ má jẹ́ kí n go deep jù bẹ́ẹ̀ lọ. Torí Ọlọ́run a ní ìdí ẹ̀ because àwọn èèyàn kan máa kó sí wàhálà. Ẹ mọ̀ pé nǹkan tá à ń ṣe yìí
mi ò gbé Hezekiah pamọ́ mo gbórúkọ Hezekiah complete síbí náà ṣe bó o lẹ wá sọ Hezekiah yìí. ẹ wo ọjọ́ tí bá ṣe bí ó yí péjì mọ́ ọjọ́ tí bá máa sọ̀rọ̀ máa dì ìbẹ́ máa wọ̀ọ́rì mo kàn sọ àfẹ́ fún yín sí ẹ pé mo sì sọ details fún yín tán. so half lẹ́yìn sọ yìí báyìí. bẹ́ẹ̀ ni o half ni o mo sọ because my husband is with me here I'm married now. half ni wọ́n sọ ọjọ́ pé tí wọ́n lé àbí pásítọ̀ wá ti lè fi okó báyọ̀ ń dì tó máa dùn mọ́yàn títí láyé ẹ̀. ọlọ́run máa jẹ́ oko fi kọ́kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ló máa yọ mí mo sọ fún yín pé mo bá rìn gan ṣùgbọ́n. wọ́n náà là ń sọ ìbí náà sọ fún yín tó kò wòlíì bá báyìí ń bí àbí pásítọ̀ ẹ máa dùn wọ́n yín débi pé ó yé wa o. àwọn èèyàn ti rí o wọ́n ní Victorious Impact Television àmì ìmọ̀ bí táwọn èèyàn ti rí o àwọn èèyàn ti ń wá kiri o. ẹ ṣáàjọ tẹ bá wẹ protect family mi ẹjọ o. kò tí kò tó bá jẹ àwọn èèyàn ti ń wá kiri sẹ́ẹ̀. Facebook Victorious Impact Television. àwọn èèyàn yìí. mi ẹjẹ ẹwọ làwọn ń sọ yẹn náà lórí Kini. Facebook. Victorious Impact Television is the one. Television at the church. Ó lè jẹ́ pé church ló ń lò. Sister, ẹ má worry ẹ inbox mi. Àwọn èèyàn tó kàn máa ń sọ pé stop lying if you cannot. If I lie, do I want to take a word from anybody? Don't mind them. Àwọn ara àwọn ọmọ church ẹ̀ nìyẹn, don't mind them. Àwọn ara wọn ló máa protect wọn. Àwọn tó bá wà ẹ mọ̀ pé àwọn tiẹ̀ ló ń kọ kíní yẹn wọ́n fẹ́ tì yín ni nǹkan tó kù yẹn kọkàn yín bá ṣe nìkan ṣe. Ẹ má dá wọn lóhùn. Ẹ̀yin lẹ́jẹ́ kọ́ máa fún ẹ̀yin lẹ́ fún ọlọ́rọ̀ sọ náà kálẹ̀ yìí náà ti dárúkọ ẹ̀jẹ̀ sọ ni ẹ láyànfẹ́ àyànfẹ́ pọ̀ náà. Ẹ má lọ síbi tó yẹ kẹ́ ẹ lọ o kẹ́ má lọ máa gbé picture mi kiri tẹ́ bá ti wà ṣúọ̀ o. Àyànfẹ́ Olúwa Olúgbénga àwọn èèyàn lé o àìtúwálẹ̀ ṣé ẹni pé àwọn èèyàn yìí lé lórí Facebook yìí ẹ̀yin Ọlọ́run wàhálà ẹ jẹ́ a máa sọ̀rọ̀ yìí lọ Impact á sọ̀rọ̀ lẹ́yìn sí. ṣe rí ẹ̀yin CNN àti FBI tẹ́ wà lórí platform yìí. My people, I fail now. They say na handsome prophet, so they say the Bobo na handsome guy. Even baby my sister self na we go sweet. Boya my sister na very pretty babe. Minister of enjoyment. Èèyàn bí ẹ nípa mí ẹyọ ọmọ owó bẹ. Sherry, I want us to be doing something on this platform. Ẹ jẹ́ ká máa dárúkọ wọn kí ká dójú ti èṣù kí ọ̀run sódà àwọn èèyàn á lè tètè mọ̀ wọn ní fall victim wọn ní máa fall victim. Mr. Maureen sẹ́rí lady yẹn ẹ sọ fún ọ̀nà kọ́ tí o bá ti mọ̀ tí o kó sọ ìsòrí fóònù ẹ̀ kó má gbé tán bá messenger WhatsApp kó mọ block wọn immediately. ẹ ó ń gbọ́ preachers ń gbọ́. tó abroad ń ṣe Nàìjíríà náà ti lè lọ mọ bribe police. èmi ò tẹ̀ mí ò bí aṣẹ́ nìyẹn ló ń sọ ni. preachers má wọrí.